Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Odùduwà nation. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, tí n bá sọ fún yín pé a ní store tó pọ̀ sí bíbá ìkànnì àwọn store mi, òun náà tún lélẹ̀. Ẹ̀yin gbogbo ẹ ṣe ṣojú rekete. So mo wá sọ fún yín pé a máa move from one store to another. Ní àtúndà another store yàtọ̀ sí gbogbo ibi tí máa ń jókòó sí tẹ́ máa ń sábà rí yẹn. Ibi tí máa ń jókòó sí yẹn gan store méjì ló wà ńbẹ̀ tó já mọ́ra o. So tẹ́mẹ̀ máa wò pé agbóni Lady K tún jókòó sí ó yàtọ̀ síbi tẹ́ máa ń rí. It's part of my store. African store náà ó ṣì wà ńbẹ̀ méjì nìyẹn. Ọlá wípé àwọn ọjà bẹ̀ ò tí ì dé tán níbi ìṣe tí màá ṣe show bẹ̀. African store wa 2 store náà ní nínú bíbá iná ní entrance ti ẹ̀ lélẹ̀. So ẹ patronize Lady K, ẹ jẹ́ asáré wo program tá tún gbé wá. Àwa máa ṣe kíni, àwa máa bára wa sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ bá ti like àwọn fìlà lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní. Ó wà ẹ ṣé. Tó bá ti ẹ̀ fún problem gan ṣì lè settle ẹ̀. You can see settle tó bá ti ń cheat. Torí obìnrin tó bá ti ń cheat kò lè jẹ́ kí ìgbésí ayé ọkùnrin kó ní lọ síwájú. Ó ti yé yín sìn. Bó kó wá jẹ́ pé wọ́n nìkan ló ń cheat. Ayé ẹ fẹ́ bàjẹ́ nìyẹn. Mo máa wo ayé ẹ kó bàjẹ́ ni. Ṣé kò yé ń sìn? Mo máa wo ayé ẹ kó bàjẹ́ ni. Irú Natasha yẹn kò yẹ kó bímọ fún tú bàbá. Tí bá wíwu irú tú bàbá nílé ayé tí mo pàdé ẹ̀, wàláhì mi lè bí ọmọ kankan fún. Àwọn ọmọ mi kankan wọn ò ní jẹ́ son name ẹ̀. Because son name yẹn wọ́n ti pín kiri. Wọ́n ti pín kiri. I'm telling you. Tí bá pàdé ọkùnrin tó ti bímọ sí gbà bímọ sáwo bí irú tú bàbá kò lè jẹ mí lọ́mọ. Kò ní jẹ mí lọ́mọ. Kí má ti bímọ rí kò ní jẹ mí lọ́mọ. Tó bá ń doyún màmá yọ. Because son name yẹn wọ́n ti pín kiri. Ogun ọjọ́ iwájú òun ló pè sínú ìgbésí ayé ọmọ tó fẹ́ bí fún. Ogun wàá máa súré kiri. Ó lè jẹ́ pé ìwọ gangan ló jà fáwọn ọmọ ẹ̀ kó dá fáwọn ọmọ ẹ̀. Torí polygamous olórí burúkú tó ti fi okó ẹ̀dá sílẹ̀. Wọ́n máa ṣògùn máa para wọn dànù, wọ́n bá tara ayé wọn jẹ́. Ó ní rí ọkùnrin tó jẹ́ pé gbogbo ọmọ ló ti bí ilé ayé kó wá tún sọ pé ibẹ̀ ló fẹ́ rárí wọ̀ láti lọ bímọ fún. Lọ́tún sọ pé ibẹ̀ ló fẹ́ rárí wọ̀ láti lọ bímọ fún. Ogun, you are looking for war in the future for the rest of your children's life. Because at the end of the day, ìwọ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n ń padà lógo. Ẹ̀yin ìgbà tí Abíọ́lá kú, ìgbà tí kí lórúkọ má nìyí tó kú, ẹ tún gbóhùn àwọn ọmọ ẹ̀ mọ́. Àwọn ọmọ wọn padà lógo. Bàbá tó ti lógo yẹn nìkan, àwọn ọmọ tó bí wọn padà lógo. Because ó ti pín gbogbo destiny tọmọtọmọ tó fẹ́ bí, ó ti pín sínú gbogbo àtọ̀ burúkú òṣì yẹn. Ó ti pín kiri. Ọmọ mi ò ní jẹ́ Sunday òṣì bẹ́ẹ̀ yẹn. Because it is war. You are looking for war. Ọkùnrin bímọ síbi, ó bímọ síbi. Ìwọ náà tún wá wò ó torí owó òṣì. Owó wo ló fẹ́ fún ẹ? Owó wo ló fẹ́ ní? Kí ló dé tẹ̀yin obìnrin tí ẹ nígbàgbọ́ pé ó máa dáa fún ẹ? I don't believe in any man. I believe in my own pocket. No believe nínú man ọkùnrin kankan. I believe in my own life. Because when anything happens to me, I first of all solution, my own solution by myself. I solution before I cannot table. To my say, oh, say there's something. Because I've been living my life like that. Do you understand? I'm used to it to solve it myself. I'll find that solution by myself. Because your own solution, I may not adapt it. I'm used to it. Me understand. Ẹ máa rí èèyàn, ó fẹ́ ìyàwó kìíní, ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin. Nọ́mbà kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀? Ogun ayérayé ló fẹ́ gbélé ọmọ lọ́mọ lórí. Tó bá wá kú, ta ló máa bá ọmọ yẹn sáré ogun? Ta ló máa bá sáré ogun? Ó lè jẹ́ pé first wife èèyàn tó dání. Ó lè jẹ́ first wife tọkùnrin yẹn kọ́kọ́ fẹ́ alálùbáríkà obìnrin ni. Wá wọ ọbẹ̀. Wá máa bẹ̀rẹ̀ sí ní ṣògùn. Nọ́mbà 3 ni wọ́n máa lọ babaláwo. Nọ́mbà 4 wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣògùn. Nọ́mbà 1 ò ṣògùn. Ẹ wá pa ọkọ. Ẹ rán ọkọ lọ sọ́hun. Àbí máa bọ̀. Láì tó ọjọ́. Ẹ pa. Gbogbo owó tẹ̀wò bí ọkùnrin yẹn ní. Ẹ wá rí pé àwọn ọmọ yín ń tàràkà. Àwọn ọmọ yín kò sí kankan nínú àwọn ọmọ wọn tó máa ń tó wu bàbá wọn. Ẹ lọ wo ìgbésí ayé wọn. Ẹ lọ wo ìgbésí ayé àwọn ọkùnrin yẹn tó máa ń bímọ kiri. Tó máa kúrò láyé. Gbogbo ọmọ tó bí kalẹ̀ kò sí kankan tó lówó tó bàbá tó bí wọn gangan. Ẹ lọ wo wọn. Wọ́n yẹn ló máa sọ pé ó fẹ́ bímọ fún. Nuisance woman ló máa ń ṣe wẹ̀. Ó bẹ̀ mí kí ìwà lọ́dọ̀ ọkùnrin yẹn kí ẹ̀sìn mi máa dó mi lóyún. Ó bẹ̀ mí kí ẹ̀sìn mi kó dó mi lóyún kí ìdẹ̀gbẹ́ oyún yẹn kó máa tọ́ ń bẹ̀. Gbọ́kọ́ òun fún mi lóyún. Tó bá doyún tó ọ̀tọ̀ títí ẹ̀ bá doyún sí mi láwọn máa yọ. Torí mi ní pé ogun lórí ọmọ lọ́mọ. Máa yọ tó bá jẹ́ kólẹ̀kólẹ̀ ní ẹni tó lóyún fún. Tí ò dẹ̀ bímọ kiri, àwọn ọmọ ò mà ní rí ogun ní ọjọ́ iwájú. Àwọn ọmọ ò mà ní ogun lọ́jọ́ iwájú. Ṣé ogun tí tú bàbá kó rẹ̀ sílẹ̀ nísìn? Ìjẹ́ ó lọ yọ rẹ̀.
obìnrin la sọ pé máa ń tẹ̀lé ọkùnrin torí pé nílé ayé ń ti ilé ayé ti bàjẹ́ àwọn obìnrin tí a ti ń ṣèṣe ọkùnrin kò ń ṣe pé a fi ń bu yín o ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ èmi náà ti fìgbà kan ṣe bẹ́ẹ̀ rí tí wọ́n pè wá gbọ́kọ sílé ìwọ ló máa sanwó ilé ṣé kò yẹ yín sìn ìwọ ló máa sọ oúnjẹ ìwọ ló máa ṣe gbogbo ìwọ ló máa ṣe pàwọ́ sápà kìnnìkan ìwọ ọkùnrin yẹn tún fẹ́ control a tún fẹ́ dàgbà lé ẹ lórí pé sẹ́ẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ o gbọ́dọ̀ máa ṣe yes ma yes sir yes ma yes sir ni tó mú aṣọ ẹ̀ tó lọ báyìí wà láàmì ò pé padà mo kọ́kọ́ rò pé kí ni mo fẹ́ pè padà fún tí gàrí tó máa rà sílé ni àbí èlùbọ́ tó máa bá mi gbé wá àbí ẹja dídí tó ń tà níta tó rí lójú títì tó máa rà ànídìí ọlọ́run bá mi gbé bùkátà dànù. so ẹ̀yin obìnrin tẹ́ máa ń ṣe iṣẹ́ ọkùnrin nínú ilé yín kò ń ṣe yí pé ohun yín láti ṣe é bọ̀ ibi tí ẹ bá ṣe ẹ fẹ́ kí ìyà jẹ ọmọ yín ni àbí ẹ fẹ́ kí àwọn ọmọ yín kọ́ máa wúlò láwùjọ ṣé kò yẹ yín sí torí obìnrin mi kò bìkítà but ẹ̀yin obìnrin tẹ́ bìkítà ẹ̀ ń ṣe nínú ìṣe pé àmúṣà bímọ fún àbí mi ìṣà lè jẹ́ kí bàbá ọmọ mi kó wọ̀ àbí báwo lè máa ń sọ òyìnbó yẹn wọ́n máa ń ṣe sọ Yorùbá yẹn mi ìṣà lè jẹ́ kí bàbá ọmọ mi parun mi ìṣà lè jẹ́ kó parun ó ní kò sí náà ni àṣà ni mú ọ̀bẹ ká fi dúnbú ẹ̀ àbí àṣà ni lọ́wọ́ sọ síta pé bàbá ọmọ mi máa sọ pé kò sí kò possible ká wá rojọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ a máa do àṣà ìwọ tó jẹ́ pé ojú obìnrin tó máa ń do àṣà àṣírí ìlú bàbá àwọn ọmọ ẹ̀ ó rí pé ò lè ṣubú ṣe pé ò lè ṣubú tó bá lọ iye ìyàwó tó bá wù kó lọ fẹ́ kò sọ̀rọ̀ tó wọ́n lè sọ ó mọ̀ pé ò lè ṣubú because ó máa mọ̀ ó mọ̀ títí ẹ nígbà tó wà ń bẹ̀ ó mọ̀ ipa tó kó nínú gbèsè ayé òun so ibikíbi tó bá wà náà òun náà máa mọ̀ pé ó yàtọ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ sẹ́lẹ̀ tó bá rí obìnrin tó ṣe bí ìyà tó rí pé ọkùnrin míì wọn láìka obìnrin tó máa ń ṣe bí ìyà fún wọn ó ti yẹ ń sìn ọkùnrin máa ń fẹ́ kí obìnrin dàbí obìnrin náà ni because tó bá rí obìnrin tó jẹ́ ìyà fún ẹ tí bá lọ́ọ̀vẹ́ máa ṣe ìyá máa ṣe ẹ̀gbọ́n máa ṣàbúrò fún ẹ bọ́ tó bá ṣe orí burúkú abàì mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ ṣé kò yẹ ń sìn bí èmi ṣe wà yìí kó jẹ́ kó lẹ̀ ni mo like gbogbo nǹkan tí mo ní ni màá fi mọ̀ kí ni mo ń béèrè lọ́wọ́ ẹ peace because àwọn ọkùnrin míì wọn ò ní peace ṣó ti yẹ ń sìn because I love my peace kó tó dé peace wà nù ayé mi ò fẹ́ kó bá mi yọ kúrò ó ti yẹ ń sìn because àwọn ọkùnrin míì ọmọ máa fọwọ́ lulẹ̀ báyìí ni ọmọ máa fọwọ́ lulẹ̀ báyìí ni ọmọ máa fọwọ́ lulẹ̀ fún ẹ báyìí ni peace kí ló ń bè lọ́wọ́ yẹn peace ṣé wọn pé mi sọ pé kó wá ra weavon fún mi àbí kó wá ra Brazilian Peruvian kankan ṣé wọn pé mi sọ bẹ́ẹ̀ ṣé wọn pé mi gbé lọ fún shopping aṣọ mi gbé lọ fún shopping bàtà kí ni mo sọ pé kó fún mi peace kí ni reason tí mo yọ kó fún ní peace nítorí pé mo fẹ́ fi calculate ọjà mi tí ọjà tèmi bá lè fún mi ní peace tani yàrá ìyá tiẹ̀ tó lè fún mi ní peace that's it àní gbogbo nǹkan tí ò tó máa ṣẹ́kù ṣùgbọ́n àwọn ọkùnrin míì wà tó bá tún wá pàdé ọkùnrin tó wá fún ẹ ní peace má tún fàyọ̀ fọ̀ ìwọ obìnrin tó ń wò mí má fàyọ̀ fọ̀ ó ti yẹ má ṣe pé torí pé ìwọ ló sanwó lé ìwọ ló tí ọkùnrin yẹn mọ̀ fún ẹ àwọn ọkùnrin míì ò kí ń mọ̀ fún ẹ mo ti gbé ìgbésí ayé yẹn rí kò wá appreciate jìnnà sí ó ti yẹ sí kò appreciate rí ó ti yẹ kò appreciate rí màá tún sanwó school fees ọmọ yẹn tó ń sanwó lọ́wọ́ school mi bàá màá tún sanwó school ẹ̀ pé ọkọ mi ń ṣe masters o ọkọ mi ń kàwé o kò appreciate ẹ̀. Do you understand? Àwọn ọkùnrin míì wọ́n máa fẹ́ lójú fẹ́ nímú ni. Má fi ìgbéraga sí. Torí Ọlọ́run kọ ìgbéraga. Ọlọ́run fẹ́ràn ẹni tó níwà ìrẹ̀lẹ̀. A máa fún ẹ sí ni. O ò ní ṣubú. Kàkà kí ọmọ olóore jì sí kòtò mọ̀nàmọ́ná máa ṣiṣẹ́ ìránṣẹ́. Tẹ́lẹ̀ yìí. Tẹ́ríba. Má jẹ́ kí ẹ̀dá àlàyé kankan mọ̀. Ẹni pé kò sí lọ́dọ̀ mi mọ́. Ọ̀rọ̀ ló mọ́ wá o. Orí pé mi ò pé ẹjọ́ kò kí n máa sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. Ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá nítorí tó bá ń gbọ́ mi ìdédé sọ mi ti ẹ̀dá orúkọ anyway ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá do you understand títí kọ school uniform ọmọ máa gbé mi níyẹn ok ọmọ fẹ́ lọ sí school mi ò ní ó ti tán náà ni kò ní náà nìyẹn kò sí wàhálà ń bẹ́ẹ̀ aṣá àti ní happiness yẹn wà òkè tí ò bá ti sí happiness yẹn ó ní láti lọ mi ò fẹ́ mẹ́ni tó jẹ́ ó ní láti lọ because the only thing tó máa ń dùn mọ́ mi nínú ni happiness because mi ní problem kankan kí n lọ ti kiri pọ̀mọ́ o lè gbé pọ̀mọ́ sórí bá kí n lọ kiri ẹ̀ ó máa dùn mọ́ mi nínú torí nǹkan tí mo love ni mo ń ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni mo ń ṣe mo like láti ta oúnjẹ láti ta nǹkan fún yàn láti respect àwọn èèyàn so tó o bá ti ní happiness yóò mọ̀ pé wọ́n máa rúdù sáwọn èèyàn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní rúdù sáwọn èèyàn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kanra àwọn nǹkan òṣì tó ṣẹlẹ̀ nínú ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí láyé mi èmi gan mo máa bẹ̀ lọ́wọ́ ara mi pé kí ló ń jẹ́ nǹkanra kí ló ń fa ìkanra ibo ni ìkanra ti dé mo máa ń always rẹ́rìn ni mi mọ mí ní kí ọmọ àṣà
ó pè mí kí n má kúkú bọ́ síta kí n má fi tèmi ní ẹnìkan lára dà kí n wá bọ́ síta kí wá máa ṣe gánigàn kí n máa ṣe bí ẹni tí orí ẹ̀ ti yí you ma always rẹ́rìn ni because what is gonna be is gonna be what is gonna be is gonna be tó bá sọ yí pé inú ìrònú ló máa wà látàárọ̀ dalẹ́ it does not solve your problem. No one thing I know that for peace does not solve your problem. When you sleep with a problem because you have a problem you refuse to laugh. Do you understand? What is gonna be is gonna be. You're still gonna go back to that problem even though you are sad for money tonight. It will never do what? It will never raise that problem up until you sit down and look for solution. Saddening is not the end of it. Clear your mind and be happy, then you can find solution. So many ideas will come your head. So many ideas. But when you are sad, will you have that ideas? No. That's why I love to be happy. So many ideas. It's going to come. I don't like him. I want to man sad. Because if I can't transfer, it's similar. I love being happy. Do you understand? So you will be able to walk with that. Lọ ti bímọ fún. Kí ló kù nínú gbésí ayé ọkùnrin yẹn tó fẹ́ máa tọ́jú? Kí ló kù nínú gbésí ayé ọkùnrin yẹn tó fẹ́ máa tọ́jú? Tí ó tiẹ̀ tún ní nǹkan kan iwu tú bàbá ńsìn. Ó sì bímọ fún gbogbo ayé, kò tún ní nǹkan kan. Kí ló kù nínú gbésí ayé ọkùnrin yẹn tó fẹ́ máa tọ́jú ẹ̀? Sọ fún mi. Kí ló kù nínú gbésí ayé ọkùnrin? Nítorí pé tẹ́ bá jọ dàgbà ńsìn, bóyá wọ́n ló ní gbogbo owó, ṣé mo pé gbogbo bí tó ti bímọ sí gbogbo àwọn ọmọ tó ti bí, wọ́n máa feel pé bàbá wọn ló ní. Kò yẹ ńsìn. Wọ́n máa feel pé gbogbo nǹkan tó jókòó lé yẹn bàbá wọn ni wọ́n dẹ̀ mọ̀ pé àgbá òfìfo ni bàbá tán ní. Àgbá òfìfo. You can date such a man, not kó bímọ fún. You can date such a man, not pé kó bímọ fún. Ó pè ẹ́ kó lọ gbé oyún wá. Kí woman yẹn bá fẹ́. Ó pè mí kí n lọ gbé oyún wá láti ta. Kí n dẹ̀ bí. Because mo mọ̀ pé òun kọ́ ló ní. Mo ò ní pé ogun lórí àwọn ọmọ ọlọ́mọ. Because tó bá já torí kò sí ohun kankan tó pè ní àṣepamọ́ nínú ayé. Kò sí nǹkan tó ń pè láṣepamọ́. Tó bá yọ ọmọ pé àwọn ọmọ òun kọ́ lélẹ̀. Àbí? Ẹni kọ́kọ́ ṣáà nílé mú àwọn ọmọ mi lọ sílé olóògùn. Ìgbà tí ó kì í ṣe àwọn ọmọ títí. Máa mọ̀ ọmọ ní máa lọ gbé oyún wá láti ta. Wọ́n máa sọ pé men are polygamous kíní kan. Tó bá bá obìnrin kan ṣoṣo tó bá bá wà títí láíláí ńkọ́. Kí ló wà ńbẹ̀? Tó bá bá wà títí láíláí ńkọ́. Kí ló wà ńbẹ̀? Wọ́n tún máa ṣe ìgbéraga ni. Táwọn bá ṣe ńkọ́ ọkùnrin gbọ́dọ̀ ṣe ṣìnà ni. Who tell you pé mi ò lè ṣe threesome? Ta ló sọ bẹ́ẹ̀ fún yàrá ìjà pé mi ò lè ṣe threesome? Mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ ni. Ta ló sọ bẹ́ẹ̀ fún yàrá ìjà àti ẹ pé mi ò lè ṣe threesome? Yẹn mi ò lè fọkọ mẹ́ta. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ́ mi ò lè fọkọ mẹ́ta? Tó wá jẹ́ pé jọ̀lọ́fù àìsí nìkan lọ́yàn pé kémi nìkan máa jẹ lójoojúmọ́. Kí ló dé tí mo lè jàsáwó tí mo lè jẹ̀bà tí wọ́n ṣe ń jàsáwó tó ń jẹ̀bà tó ń jẹ funfun tó ń jẹ oríṣiríṣi. Kí ló dé wọ́n ṣe fún èmi ni? Ṣé mi ò lè ṣe? Ẹ máa rí faithful woman. In prayer, that woman will be there for you. When we talk about prayer, that is spiritual life. She will be there for you. To take off your children, she will be there for you. A mother, a sister, a brother, everything. Only go package in your all you will do is to make that woman cry. O wa ni ka ye, o wa ni ki ojo alẹ́ kò dáa. O máa dé fún ẹ. Ká má yẹn fast gan fún two face. Ká má yẹn rush. O rush gan fún ni. Tí nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn, tí Natasha tó ṣe gbá ẹ tí ẹ tó disgrace ẹ láàrin àwọn èèyàn. Tí ó bá ti gẹ̀yẹ́ bá wá ń pẹ́ tán ṣe kíní tí gẹ̀yẹ́ ò bá ṣe fẹ́ fún ó lè má tètè dé ká má yẹn lè má tètè dé kò ní mọ ẹni tó fi sílẹ̀ ṣó mọ̀ yìí pé ní ìgbà tí mo ń gbé pẹ̀lú ọkọ mi ó ti yẹ yín sí tá à ń gbélé alá tàbá tí bá ṣe birthday káàdì mi má gbé káàdì mi báyìí má mú káàdì mi báyìí má mú lé lọ́wọ́ because àwọn ọ̀rẹ́ ẹ̀ wá a lọ fún outing birthday mi àbí tóun náà bá ṣe birthday a lọ fún outing birthday July lòun ní August ni àwọn ọ̀rẹ́ máa wá àwọn ọ̀rẹ́ mi máa wá àwọn ọ̀rẹ́ mi máa sọ fún mi pé káwọn bá fẹ́ má rí wọ ọkọ yìí láǹ káwọn fẹ́ o kò sí ọ̀rẹ́ mi kankan tó mọ̀ pé káàdì mi ló fi ń sanwó kò sí ọ̀rẹ́ mi kankan tó mọ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá o mi ò rojú ẹ o Ọlọ́run rí mi nínú mi o ṣé kò yẹ yín sí ìkíni mo bọ̀ yẹn mo bo àṣírí ẹ̀ bàbá ọmọ mi tá a má rí àwa wa gangan lọ́kọ láya ó ti yẹ yín èmi nígbàgbọ́ pé tó bá ní àṣẹ kò yẹ yín sí káàdì mi lámà náà tó bá ṣe bẹ́ẹ̀dẹ̀ náà tó bá kò sí iye ọ̀rẹ́ tó lè kó wa àwọn ọ̀rẹ́ máa tún ṣe take away ó máa wò mí báyìí mi ní ṣojú bákànbákan àwọn ọ̀rẹ́ máa ṣe take away òun máa ṣojú bákànbákan sí wọn pé kó má ṣe take away kó má ṣe take away àwọn ọ̀rẹ́ máa tún ṣe take away níbi tá a ti lọ jẹun àti jẹun àti ṣe drink àti ṣe everything ó máa sanwó àwọn ọ̀rẹ́ máa tún wá ṣe take away kò ń ṣe oúnjẹ Nàìjíríà lọ jẹ o ṣé mo yẹ tó ń ta pint of drink níbẹ̀ owó mi la máa ná mi ní ṣe nǹkan kan bàbá ṣe tán máa lọ mi ní pé ọ̀rẹ́ mi báyìí àwọn ọ̀rẹ́ mi tó jókòó tá a jọ ń ṣe birthday mi wọn ò mọ̀ inú wọn dùn ni tí wọ́n rọ́dà bó ṣe wù wọ́n tó rọ́dà bó ṣe wù wọ́n
wọn mọ̀ pé this is my card. Ó ní wíwọ́ obìnrin yẹn ṣó ti yẹn sìn kó wá sọ yí pé kò dá fún ẹ mọ́ ó wá dọjọ́ iwájú kó sọ pé wíwọ́ obìnrin yẹn ò dá fún ẹ mọ́. Ìyá tó máa jẹ́ ó máa ju ti tú fèsì bàbá ìdìbì àlọ́ wàá jẹ páànù ìyá ṣé kò yẹ wàá jẹ páànù ìyá tó jẹ́ kó feel báwo ṣe máa sọ ná tó jẹ́ kó feel wanted àbí báwo wọ́n ṣe máa ń sọ òyìnbó yẹn tó jẹ́ kó feel lack tó jẹ́ kó dúró bíi pé yes you are a man. Obìnrin ni tó bá sọwọ́ obìnrin yẹn nù gbàgbé àwọn jẹ́nsí ló máa lọ gbé. Tó bá sọwọ́ obìnrin tó dúró ní dúró ìyá fún ẹ pé tí ogun bá dé òun máa dúró tì ẹ́ òun á wọlé tí ò bá sí òun á wọlé òun á ta góòdù òun á kó lé ẹ lọ́wọ́. Ìyá ẹ ló fẹ́ níyàwó torí ìyá tó bí ẹ gan kò lè ṣe jù bẹ́ẹ̀ iná lọ́wọ́ fún ẹ. Obìnrin tó bá dúró tì ẹ́ nínú òun nínú ìṣòro nínú òjò tó wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ má ṣe yamayama. Ó mọ̀ yí pé ó lẹ́lẹ́dàá àbọ̀ òbí ẹlẹ́dàá tiẹ̀ ti sùn ní you dey crazy dey whine òbí ẹlẹ́dàá tiẹ̀ ti sùn ṣé òbí ẹlẹ́dàá tiẹ̀ ti sùn torí pé gbogbo ọkùnrin kọ́ ló máa ń láìkẹ́ ó kàn jẹ́ yí pé ìwọ àwa báyìí tá máa ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn fọkùnrin ó ti yẹ Ọlọ́run ò kí ń pín pé ó ń pín dáadáa pé but glory be to God what God cannot do does not exist. Bó ṣe ń wọn Ọlọ́run ló máa ń ṣọlá nínú ìrìn àjò àwọn obìnrin bó ṣe ń wọn Ọlọ́run ló máa ṣe ń ṣọlá. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn sì ẹ ti rí ṣé ẹ rí bẹ́ẹ̀ àbẹ́ rí bẹ́ẹ̀ but it is well Two-Face sọ pé òun nídìí kí ló wúkọ ẹ̀ àwọn ọ̀rẹ́ mi ẹ ní wá sílé wa kẹ́ rí òtútù tẹ́ bá wá sílé wa ní winter ẹ nídìí láti faṣọ sùn dúfẹ́ nìkan lè máa lò because òun ò láìkí òtútù so ìta máa ń wà hàn ní bá a ṣe kú òlé nígbà yẹn a nípa ìta nítorí pé kò gbọdọ̀ wọlé kó òtútù wà nínú ilé a máa fi ìta yẹn lẹ́nu a máa fi central ìta lẹ́nu a máa jáde lọ contract dẹ̀ ni kó mú iye tó máa gbà ṣé kò yẹn sì a dẹ̀ ní wúkọ́ pé ẹ jẹ́ ká máa pa díẹ̀ àní sọ bẹ́ẹ̀ tó bá rí obìnrin tó jẹ́ ìyà fún ẹ dímú tó bá fi sílẹ̀ ikùn mú ẹ á bọ́ sí òsì kó tó lè pàdé mu bó ṣe máa ń sọ yí pé obìnrin pọ̀ nílùú òyìnbó àgbápọ̀ ló pọ̀ jù nínú wọn ṣùgbọ́n tí Ọlọ́run bá jẹ́ kó pàdé obìnrin rẹ obìnrin alálùbáríkà mú dání ṣinṣin obìnrin tó jẹ́ pé tó bá lọ tó bá bọ̀ kó lọ sùn èèwọ̀ tó bá wọn wọlé dé tó bá ṣe ń wọlé bọ̀ báyìí oúnjẹ ń sààbù ẹ ní gbígbóná ni alálùbáríkà obìnrin ni o a fún ẹ lóúnjẹ ní gbígbóná kò sọ fún ẹ pé òun ti ṣe oúnjẹ kó lọ wá nǹkan jẹ ó lọ síbi iṣẹ́ láàárọ̀ ó ti dìde ó ti make sure pé oúnjẹ ti ready kó tó kú òlé alálùbáríkà obìnrin ṣé kò yẹ obìnrin tó bẹ́ẹ̀ ṣe ìwà ṣé wọn how many years mo ti wà nínú London tọkọ mi á fẹ́ lọ síbi iṣẹ́ láàárọ̀ láago 7 ó ti yẹ ń sìn oúnjẹ tó máa gbé lọ síbi iṣẹ́ 2 ni o oríṣi 2 yẹn dẹ̀ ni máa sè kó tó lọ síbi iṣẹ́ ṣé kò yẹ ń sìn àfi tí bá fẹ́ kánjú wá sí ọjà ní kíákíá ní mi ní dáná níjọ́ yẹn ní màá ti ṣe gbogbo ẹ̀ lẹ̀ lálẹ́ a kàn gbé nínú fíríjì ní a máa lọ alálùbáríkà obìnrin ni o torí tí obìnrin yẹn bá bọ́ ọmọ ẹ lọ́wọ́ kó tó lè ríwọ́ ẹ̀ ìwọ gan wàá máa fi pìtàn ni wàá máa fi sọ sítórì fún àwọn ènìyàn wàá máa fi sọ sítórì nítorí ẹ nígbàkúùgbà tó bá bá mi sọ̀rọ̀ báyìí mo ò lè fi sí spíkà torí a máa bá mi sọ̀rọ̀ bíi pé ó sì yẹ ká ṣìjọ wà mo ní lè fi sí spíkà torí ẹni tá a jọ wà nísìkò má bàa máa bínú because ọ̀rẹ́ ṣì ni wá nítorí pé mo bímọ fún a gbọ́dọ̀ ò ní bímọ fún ìyàn kẹjọ ọ̀tá kò possible torí kankan ti so yín pọ̀ you have a bond together there is something tó so yín pọ̀ nítorí nǹkan ẹyọ kan tó so yín pọ̀ yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀tá ara yín tí eléyìí bá fẹ́ gbé ìgbésẹ̀ pé kẹjọ ọ̀tá ìwọ náà wá calm down ẹ máa make sure pé ìjọta nítorí pé nǹkan kan ó so yín papọ̀ nǹkan tó so yín papọ̀ yẹn ẹ fẹ́ káyé ẹ bàjẹ́ àbí abẹ́ fẹ́ káyé ọmọ tẹ́ bí bàjẹ́ no kò sí abiyamọ tó fẹ́ káyé ọmọ òun bàjẹ́ ẹ máa calm down fún wa yín ni kò ṣe pé òun mọ bó ṣe máa ń gbégbóná o ní gbégbóná o ní wàá sì máa tẹríba náà ni o ní sọ̀rọ̀ nítorí nǹkan tó wà láàrin ẹ̀yin méjèèjì nítorí pé o fẹ́ kí ọmọ ẹ kó máa mọ bàbá mi yàtọ̀ sí bàbá ẹ nìkan o fẹ́ kí ọmọ o fẹ́ introduce ọmọ ẹ sí bàbá mi yàtọ̀ sí bàbá tó bí fún nìkan nítorí ẹ lè ṣe gbọ́dọ̀ jọ rẹ̀ ó ti yẹ torí pé tó bá ti introduce ọmọ ẹ sí bàbá mi ọmọ yẹn máa dàgbà mọ́ àrò bí abọ́ ṣe máa ń ṣe ilé ayé nìyẹn kò ní bàbá ilé kò ní bàbá ilé kò ní bàbá ilé àrò bí abọ́ ṣe máa ń ṣe ilé kò ní mọ̀ pé bàbá ẹyọ kan lèèyàn máa ń ní torí pé nǹkan tó bá ti fi kọ́ ọmọ ẹ láti kékeré nǹkan yẹn ló máa gbé sọ́kàn nǹkan yẹn ló máa fi grow
tó ti yẹ ń sìn ẹ ní láti jọ bond ẹ ní láti jọ tọ́ ọmọ yẹn ẹ ní láti jọ wà nínú ayé ọmọ yẹn tí kan bá ń bínú jù ìkan gbọ́dọ̀ máa tẹ̀ kan mọ́lẹ̀ pé má jẹ́ àṣẹ báyìí ok ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú mi mọ̀ pé ó máa bí yín nínú ẹ jọ gbé number 1 ẹ jọ sùn papọ̀ ẹ kàn máa ń sọ̀rọ̀ lórí fóònù kí ló fẹ́ fa ìjà yín mi understand kí ló fẹ́ fa ìjà yín tẹ́ ẹ jọ gbé ẹ jẹ́ pé ẹ̀kan jọ máa ń sùn ẹ jọ sùn papọ̀ lórí bẹ́ẹ̀dì kan náà kò ṣe pé tó bá di alẹ́ ẹ máa pàdé báyìí o kí ló dé tẹ́ máa ṣe wá jà tó ti máa ń gbọ́ pé àwọn bàbá mi àti ìyàwó tó ti fẹ́ tẹ́lẹ̀ wọn ń sọ̀rọ̀ máa wò pé madness lélẹ́yìí madness lélẹ́yìí madness ẹ tún jọ lọ sí holiday family holiday ẹ tún jọ lọ sí holiday hòtẹ́ẹ̀lì ló máa yàtọ̀ kò yẹ yín rúùmù yín ló máa yàtọ̀ ẹ lọ fún family holiday kí ọmọ yín kínú ẹ lè dùn ẹ ṣe fún ọmọ yẹn ni o because ọmọ yẹn náà fẹ́ lọ fún holiday ẹ wá ṣe fún ọmọ yẹn anytime ẹ mọ̀ pé ẹ lè dúró ayé gbàtẹ́ wà nínú yàrá kan but you both come together kò sí nǹkan tó máa ń ṣe ní school ọmọ mi àti bàbá ẹ̀ máa ń wà níbẹ̀ ni a máa jókòó ni òun náà máa wò wọ́n báyìí èmi lè pẹ́ dé o kóhun ti tètè dé ìgbà míì èmi lè tètè dé kóhun pẹ́ dé gbàjọ máa wà níbẹ̀ ni inú máa yẹ wọ́n máa dún gan inú ẹ̀ máa dùn ó máa bọ́ sí wa láàrin wa ní pé ká mú òun dání báyìí àwọn máa ṣe jango over àwọn máa sọ fún àbẹ̀bẹ̀ daddy you sleep in my room don't go just sleep in my room àwọn máa sọ bẹ́ẹ̀ fún bàbẹ̀ inú ẹ̀ máa dùn gan ìdí nìyẹn tẹ̀ ṣe gbọ́dọ̀ bá yín já jẹ́tìmídì ìdí nìyẹn tẹ̀ ṣe gbọ́dọ̀ bá ẹ wo bínú ọmọ yẹn ṣe dùn ṣé o nísìn nítorí o ti ní boyfriend ṣé boyfriend yẹn ló máa gbé lọ sí ibi school ọmọ ẹ̀ ní máa wọ ẹbí ìwé rẹ̀ bàbá ẹ̀ náà ló máa pè bàbá ẹ̀ ló máa jẹ́ kó mọ gbogbo ìrìn àjò ọmọ yẹn ní school bàbá ẹ̀ ló máa jẹ́ kó mọ gbogbo nǹkan tí ọmọ yẹn ń ṣe ní táìmù kìíní yẹn bá ti dé tó má ṣe sọ fún ẹ báyìí ní school ẹsẹ̀kẹsẹ̀ ló máa ti wáyà ẹ̀ sí kóun náà lè create time ó ṣe pé ọ̀la ní kìíní yẹn ń ṣe òṣèṣẹ̀ wá sọ fún lẹ́nìí ṣe mọ̀ pé kò make sense nítorí pé o mọ ibi tóun náà máa wà níjọ́ kejì because this is United Kingdom it take a while for somebody to have time ẹni tó bá ṣiṣẹ́ nínú ìlú yìí o gbọ́dọ̀ ti sọ fún wọn bí i 2 weeks before and tó bá dẹ̀ fẹ́ ṣe nǹkan ní school kò kí ń ṣe emergency wọ́n máa ti sọ fún yín sílẹ̀ tẹ̀tẹ̀ rí bẹ́ẹ̀ yẹn sìn ẹ nídìí láti jà ẹ nídìí láti bára yín jà nítorí èso tó wá torí pé tó bá sọ yín pé mo lè tọ́ fún ara mi ta ló sọ bẹ́ẹ̀ fún ta ló sọ fún yín pé o lè tọ́ fún ara ẹ ta ló sọ fún yín pé ó dùn ọmọ yẹn nínú ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé inú ọmọ yẹn máa dùn ta ló sọ fún ẹ pé inú ọmọ yẹn máa dùn sí decision tó ṣe yẹn ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ fún ẹ pé ọmọ yẹn ò fẹ́ rí bàbá tiẹ̀ sójú ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé o fẹ́ ṣe lásán ni o fẹ́ ṣe lásán kò sí igi owó tó lè gbìn sínú ọmọ yẹn kò sí igi owó kò sí owó kan tó lè pe bàbá ẹ tó bá tó tán tí ọwọ́ bá ti èkú dà tí ọmọ bá dàgbà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó máa mọ bàbá tóbi ó dẹ̀ máa nífẹ̀ẹ́ bàbá ìjọ tiẹ̀ lọ ó wá rí i pé gbogbo ló máa jí láàárọ̀ kùtùkùtù tó máa mọ́ ọmọ lọ sí tó máa sóúnjẹ nírọ̀lẹ́ tó máa ṣe gbá ṣe pé ó jẹ́ kó já sásán ó gbọ́dọ̀ jẹ́ kó mọ ẹ̀yin méjèèjì ìwà tiẹ̀ tó bá wà lọ́dọ̀ tiẹ̀ tó lọ sí school jẹ́ kí weekend jẹ́ kó wà lọ́dọ̀ bàbá ẹ̀ bàbá ẹ̀ ò bá máa fẹ́ gbanù kí ló kún ẹ̀ bẹ́ẹ̀ inú ò bá máa dùn nígbà tó bá lọ síbẹ̀ jẹ́ kó mọ bàbá ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ ìgbà tó jẹ́ pé bàbá ẹ̀ ti kú àbọ̀ ti kó ara ẹ̀ sórí bàbá ẹ̀ ni àfi tó bá yẹ kó ti kú ṣùgbọ́n tó sì wà láyé tẹ́jọ́ wà nílùú tí ó wà tó bá wà ní Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé Nàìjíríà náà ni bàbá wà tó wà l'Amẹ́ríkà tó jẹ́ pé Amẹ́ríkà náà ni bàbá yìí jẹ́ kó mọ ìwà bàbá ẹ̀ jẹ́ kó mọ ẹ̀yin méjèèjì papọ̀ tó bá wà wọ 18 years á mọ èyí tó máa choose á mọ ibi tó máa fèsì ju eléyìí lọ á mọ ẹni tó máa mú because ó ti mọ ìwà gbogbo yín kò sí ìtò òkèèrè nínú ẹ̀yin méjèèjì every week ó mẹni tẹ́ ẹ jẹ́ ó mẹni tẹ́ ẹ jẹ́ má bàbá bẹ́ẹ̀ jẹ́ ṣé kò yẹ ń sìn ìwọ ṣáà ṣe ìyá má ṣe títí ẹ má sọ̀rọ̀ bàbá ẹ̀ láì dá fún un má sọ̀rọ̀ bàbá ẹ̀ láì dá fún un ó máa get to know tó bá dọ̀dọ̀ wájú ó máa get to know ó máa yẹ àyẹ́ ẹ lẹ́nu gan pé ẹni tó ń bàjẹ́ fún yẹn ẹni tó ń bàjẹ́ yẹn bàbá ẹ̀ tó ń bàjẹ́ fún òun nìkan ló máa choose tó bá get to know hatred yẹn máa pọ̀ gan fún ẹ pé after I knew my daddy mommy everything that you said about my daddy was not bó ṣe máa sọ fún ẹ nìyẹn bó ṣe máa sọ fún ẹ nìyẹn bó ṣe máa sọ fún ẹ nìyẹn bí Máyọ̀wá ṣe wà yẹn sìn kò kí n communicate dáadáa lórí fóònù gbogbo ẹ ni mo sọ fún bàbá ẹ find something torí títí ẹ mo ṣe máa fóònù fún find a topic and start talking tó bá fẹ́ kó pẹ́ pẹ̀lú ẹ lórí fóònù kò ń ṣe pé kò máa dákẹ́ lọ wọ́n náà máa dákẹ́ lọ no ó ní mo ní yes mo ní kò kí n sọ̀rọ̀ pẹ̀lú lọ lórí fóònù find something bá sọ nǹkan kan ọmọ wa pẹ́ ọmọ mi máa rẹ́rìn inú ẹ̀ máa dùn lọ́wọ́ a máa jump káàkiri inú ilé mo ní I'm talking with my daddy ọmọ tí máa jump lọ máa ṣe gbá find something
what you nǹkan tó because ọmọ ògbé níbi tó ọmọ yẹn wà kò mú àríṣà ọmọ yẹn ìwọ ló ti mọ kí ọmọ yẹn ló ti mọ nǹkan tó like o lè share pẹ̀lú partner ẹ̀ so that kò ní difficult fún kò ní máa wò wípé àbí wọ́n ti bọ́mọ jẹ́ ni àbí kí ni kí ló dé gan ṣe mọ̀ pẹ́lú mi ò ní sọ̀rọ̀ láti lè tọ́mọ so everything tọ́mọ bá like sọ fún kó lè easy land fún so that kò ní ṣẹ̀ṣẹ̀ máa wò because ọmọ tí ò bá gbé tó kò jẹ́ pé ọjọ́ méjì lásán ló fẹ́ lọ lò ń bẹ̀ so that ò ní ṣe lásán ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin single mother ẹ̀yin ṣe lásán lálàá yín lórí ọmọ ó kò jọjọ lórí ọmọ yín ẹ̀yin ṣe lásán ó sì yẹ yín sìn ẹlòmíì wà tó yẹ pé ọkọ ẹ̀ ó wà ní ọmọ ẹ̀ ìyàwó ó wà ní Italy ọkọ wà ní London by the time tọ́mọ máa mọ bàbá tán àwọn ọmọ ò fẹ́ padà lọ bá ìyá wọn ìyá bẹ́ẹ̀ sì ní sunkún ni ìlàdùn wàhálà tó ń ṣe lórí ọmọ àwọn ọmọ yìí ò wá padà wá mọ́ nígbà tó wá kí bàbá wọn ní London wọn ò padà wá mọ́ London lọ ti ṣe school wọn continue wọn náà wọn lọ sọ́dọ̀ ìyá wọn kò dẹ̀ sí nǹkan tí ìyá lè ṣe àwọn ọmọ sọ fún wọn lọ́wọ́ wo gbogbo nǹkan tó ti sọ fáwọn ọmọ nípa bàbá tó ò jẹ́ kán bí bàbá wọn ìgbà táwọn ọmọ dàgbà tán bí bàbá wọn ṣe wípé ìwọ ló lùsà àwọn ọmọ yẹn ìgbà tó yẹ kán wúlò fún ẹ ṣe wípé ó lùsù ẹ má jẹ́ kó wí bẹ́ẹ̀ fún ẹ lọ́jọ́ iwájú tún ṣe ń sìn the earlier is the better tún ṣe ó mọ̀ nínú ọkùn ẹ nǹkan tí bàbá yẹn ṣe fún ẹ ó mọ̀ nínú ọkùn ẹ nǹkan tó ṣe fún arákùnrin yẹn má sweet talk ẹ má bàjẹ́ jù ó ti yẹ tí ò bá fi àtọ̀ ẹ̀ sí ẹ lára o lè lóyún ọmọ yẹn wọ́n ti pé ẹjọ́ bí ni accepted ìwọ ló gbé oyún yẹn bòun ló da kìíní yẹn sí ẹ lára àtọ̀ títí ẹ ò lè sáré dọmọ tóun ò bá hàdì títí ẹ mọ o lè fọ́ọ̀mù ọmọ yẹn nǹkan tó o máa fi mọ̀ yí pé ẹjọ́ bí ni ó ti yẹ ẹ́ sìn torí tó bá mú ẹ̀jẹ̀ tó mú ẹ̀jẹ̀ títí ẹ tó mú ẹ̀jẹ̀ bàbá ṣé o mọ̀ pé gbogbo ẹ̀jẹ̀ yìí méjèèjì ló wà bẹ́ẹ̀ ṣé o ti rí ń sìn pẹ́yìn méjèèjì lẹ́jọ́ ní ọmọ yẹn tó bá ṣe DNA fún ẹ tó ṣe DNA fún ọmọ tó ṣe DNA fún bàbá ṣé o mọ̀ pẹ́yìn méjèèjì lẹ́ bí ọmọ yẹn ó ṣe ṣe tí bàbá gan ó pọ̀ ju títí ẹ lọ nítorí ẹ kò sí bí ilẹ̀ òkè ṣe fẹ́ wálẹ̀ èèyàn kan gbọ́dọ̀ jẹ́wúrẹ́ èèyàn kan jágùntàn ẹ̀yin méjèèjì ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ máa gbó bí ajá ó ti yé yín sí ẹ má gbàgbé pé ẹjọ́ sùn bẹ́ẹ̀dì kan náà lálẹ́ o ó fi fóònù lásán lẹ fi ń sọ̀rọ̀ kí ló wá fẹ́ fa wèrè lọ́yàn kí ló fẹ́ fà ẹ má máa jà ẹ̀yin obìnrin àníṣe lásán ó ṣe kókó jẹ́ kí ọmọ kó bí bàbá ẹ̀ jẹ́ kó máa lọ sọ́dọ̀ bàbá ẹ̀ má bàjẹ́ má sọ pé I'm tired today I cannot take you no don't do that jẹ́ kí bàbá máa gbé ọmọ láti school every Friday kó bẹ drop any Monday àbí kó bẹ drop any Sunday because you need a life do you understand you need to have a life you need your own life as well so that you don't tell yourself to bitter soul do you understand tí ọkùnrin bá kàn ní ọkùnrin kan náà la máa rí do you understand na tí ọkùnrin bá lọ same man náà la máa tún wá ọkùnrin náà la máa tún wá by the time you need that life you don't want that child to be seeing you o fẹ́ ká ọmọ yẹn kó máa rí ẹ ibi tó ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti yẹ ń sìn so jẹ́ kó wà lọ́dọ̀ bàbá ẹ̀ ní weekends kó o ṣe ayé ẹ̀ gan tó bá ráyè láti gbé ọmọ yẹn wá padà ní ọjọ́ Sunday kó mu lọ sí school Monday wà lọ pick ọmọ ẹ̀ bẹ́ẹ̀ síkẹ́ náà tó yẹ kó fàjà mi understand tó yẹ kó fàjà tó yẹ kẹ́ ṣe ìgbésí ayé ọmọ yẹn títí ọmọ yẹn máa fi wọ 18 ọmọ yẹn máa wá decide ibi tó fẹ́ wà ọmọ Yorùbá àgbẹ̀ kó complain fún ẹ fi sílẹ̀ ọmọ máa ń complain ṣé o mọ complain tó lọ sọ fún wọn bẹ́ẹ̀ nípa tiẹ̀ náà ṣé wọ́n mọ èyí tó sọ ń bẹ̀ èyí tó ń wá sọ ni wọ́n gbọ́ má fi ṣìwà wù wà ní òkè o ti gbọ́ má fi ṣìwà wù ìwọ mọ nǹkan tó ń lọ sọ ń bẹ̀ ṣé o mọ pé ọmọdé máa jẹ́ ọmọdé ó ti yẹ ń sìn ìwọ náà má jẹ́ kí ó lo orí ẹ ó ti yẹ ń sìn àìjẹ́ bẹ́ẹ̀ tó bá ti lè ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí ó ti mọ̀ pé àwọn nǹkan yẹn ló fẹ́ máa gbọ́ tí wàá máa fi máa ṣe wà ọmọ máa ń wo intelligent ìyá ẹ̀ how intelligent is my mom ìgbà tó bá rí pé gbogbo nǹkan tó sọ fún òun ó wùwà ẹ̀ tó bá rí bàbá òun ó tún ṣe dáadáa pẹ̀lú bàbá òun tó bá dàgbà I understand because mi lè fún ní bàbá mi àbí mo fẹ́ change surname mọ̀ ní mo lè change surname tó bá ń travel bó ṣe wà yẹn kó tó gba red passport ẹ̀ tó bá ń travel bó ṣe wà yẹn ṣé kò yẹ yín sí kó tó gba pálí ẹ̀ tó bá ń travel bó ṣe wà yẹn bàbá ẹ̀ gbọ́dọ̀ wá sign tí mi bá mú lẹ́tà yẹn dání wọ́n ní jẹ́ kó wọ ìlú yẹn ìlú ta fẹ́ mú wọ wọ́n ní jẹ́ kó wọ ó gbọ́dọ̀ sign ibi ta ti lọ gba visa yẹn
ó gbọ́dọ̀ tẹ̀lé wa wá síbẹ̀ ó kó gbogbo pálí ẹ̀ wá póun ní òun fún ní consent láti lọ so ṣé ìwé èèyàn yẹn lè fẹ́ bájà so ọmọ yẹn wá wà nílùú yẹn títí láíláí kò ní bọ́ síta bí ó dìgbà tó wá pé 18 years àbí tó bá ti gba British passport because British passport kò wà restriction kò sí restriction kankan lórí ẹ̀ ó lè gbọ́mọ yẹn jáde lọ without the father kìíní àbí kó lọ ṣe ní court wọ́n fún ẹ ní full responsibility ọmọ yẹn mi ò lè ṣe bẹ́ẹ̀ mi ò lè ṣe kọ́ fún ẹ ní full custody ọ̀rọ̀ mi ní lè ṣe tó ní babaláyé ìfẹ́ full custody mo fẹ́ kájọ ṣe ẹ̀ custody ẹ̀ mi ìfẹ́ full custody mo fẹ́ kájọ ṣe ẹ̀ custody ọmọ mi èmi àti ẹ̀ mi ìfẹ́ wà lámì ìfa ogun sáyé mi mo fẹ́ kó mọ bàbẹ́ mo fẹ́ kó wà nú ayé bàbẹ́ mo fẹ́ kó free mọ bàbẹ́ because that is his blood ẹ̀ nìyẹn mi ní blood mi tí mo fẹ́ fún yes so Two-Face ó ti rí ogun tó wà báyìí sí it is only God and there is nothing God cannot do do you understand there is nothing God cannot do when you see a woman when you are sick that woman too is sick ó máa jókòó pa sí kí ló bí èmi àti bàbá Máyọ̀wọ́ ìṣesí mọ́ nígbà tó sick tó wà ní hospital wọ́n pè mí ní láti King's Cross láti King's Hospital tó wà níbi ọ̀nà Kámbáwẹ̀ yẹn wọ́n pè mí ní ó fún wọn ní nọ́mbà mi ó lóun mọ̀ pé mo máa ṣe oúnjẹ tó dáa wá fún wọn mo dẹ̀ ṣe oúnjẹ tó dáa mo dẹ̀ ṣe lọ fún regardless etí mi náà ni mo ní ṣé kọ́kọ́ ṣe ṣá ẹni tẹ́ kó tó bá sick ìgbà tá a bá jọ wà báyìí nílò lọ sẹ́ni wú ẹ̀ ó wá tí wàá lọ wà lọ hospital Jésù gbà mí mo dúró pa sí bẹ́ẹ̀ ni mo ń tóun gbé báyìí mo wà ń bẹ̀ pa ni mo jókòó pa sí bẹ́ẹ̀ ni bàtà rẹ̀ yọ báyìí ó ní àwọn ṣe o àwọn oúnjẹ tó ṣe wá fún mi mo ní mo mọ nǹkan tó láìkì tó bá ti sick ó ní àwọn ti sọ bẹ́ẹ̀ wọ́n ṣàbọ̀wọ̀n pé nọ́mbà mi wọ́n bọ̀wọ̀n pé nọ́mbà mi mo mọ oúnjẹ tó máa ṣe tó bá ti sick òun á lè jẹ oúnjẹ yẹn ẹ má jà tálá ajá àti ọmọ pé kò lè jẹ oúnjẹ mi kò ní lè jẹ èrú máa bà bí a mo fẹ́ fògùn sí ṣọmọ ṣé kò sí girlfriend ni àbí kò ní lẹ́ni tó ti ń fẹ́ ó ṣe pa àwọn yẹn because ó mọ pé ẹni yìí ó dúró nídúró ìyá ó dúró nídúró bàbá fóun ó dúró nídúró ìyàwó not just ordinary wife gbogbo quality yẹn ló wà ń bẹ do you understand mo ń tóun gbé báyìí ni 12 something ló lé mi kúrò nínú ward ẹ̀ wọ́n lé mi kúrò lẹ́gbẹ̀ẹ́ mi 12 something mo ṣe ọgbẹ́ cab wọ́n ń bọ̀lẹ̀ mo tún ti sáré dé bẹ́ẹ̀ ìbá ti wọ bẹ̀ báyìí money is my husband má ṣe sọ fún mi má ṣe sọ fún àwọn nọ́ọ̀sì yẹn nìyẹn má jókòó pa síbẹ̀ má ti gbó jẹ má ti tè jí má ti lọ fi Máyọ̀wá sọ́dún èèyàn tó máa bá mi mú lọ sí school lábẹ́ bá ti wá yá padà oníkálukú ó máa dúpẹ́ máa dúpẹ́ náà dà pé a fẹ́ padà síra wa o bàbá ọmọ mi sì ó sì ń kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ó máa jẹ wọn mọ́ tó máa pẹ́ tó máa pẹ́ láyé á jẹ wọn mọ́ èmi náà dẹ̀ jẹ wọn mọ́ á jọ jẹ wọn mọ́ wá kalẹ̀ ní kò gbọ́dọ̀ ṣáájú mi lọ́sìn láíláí ó ṣèwọ̀ tó máa pẹ́ láyé tó máa gbá sí i. Do you understand? Because you don't understand. Kí ló lè ṣe màá máa ṣépè fún kí ló ṣe ó bá tiẹ̀ jí mi lówó gan kí ló ṣe tó jà mí lólè gan kí ló mean kò mean anything. Èmi jẹ́ pé tí bá fẹ́ bímọ báyìí tí bá lóyún báyìí mo máa ń fẹ́ kú ni ó máa kú òbí iṣẹ́ mi tó máa padà wálé oúnjẹ tó wà ní wo bí Manchester yẹn èèyàn tó máa ń ta oúnjẹ ní wo bí Manchester ni máa ń fẹ́ kán bá mi gbé wá ó máa wá tó máa ṣe bá mi gẹ̀ẹ́tì ẹ̀ tó bá ro bad tó ṣe fún ẹ ní sọ wípé tẹ́ ṣe wà nínú relationship kò sí good kankan tẹ́ ṣe fún ayé kò possible tí ò bá sí good òbò yín ò ní le Ọlọ́run dáríjì mi tí ò bá sí good oko tiẹ̀ náà ò ní le láti lè bẹ́ẹ̀ sí so dáadáa kán máa ti wà tẹ́tí ìjọba wà lè ṣe dáadáa yẹn tí ò bá lè ro ti dáadáa yẹn nìkan ẹni èṣù ní ẹni Sátánì ènìyàn yẹn òrìṣẹ́ ni Ọlọ́run tó jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti jọ ń bára yín sọ̀rọ̀ burúkú yẹn nìkan tó máa ń wá sẹ́mi ẹ̀ èèyàn Sátánì ni ẹni èlò Sátánì ni òrìṣẹ́ èèyàn Ọlọ́run torí tó bá jẹ́ èèyàn Ọlọ́run dáadáa yẹn nìkan ni wàá máa gbé sọ́kàn tó bá bínú wọ́n máa mú wálẹ̀ wàá máa sọ gbogbo dáadáa yẹn fún un tí bàbá Máyọ̀wá bá bínú báyìí wàá lọ sínú WhatsApp ẹ̀ báyìí tó bá ń bínú tó máa ń ṣe bí pé àṣìndó wa wà ní
tó bá ń bínú báyìí gbogbo fọ́tò èmi àti ẹ̀ máa dà síbẹ̀ máa dà síbẹ̀ fún máa dà síbẹ̀ fún. àní ó ṣe rántí ẹ̀ǹkan náà kò máa pè mí ní ó ṣe láwọn fọ́tò yìí lọ́wọ́ ṣá mo ní ṣé màá da fọ́tò bàbá ọmọ mi nù ni. ṣé o pé ti parí ìjà yín kò lè tó yẹn ilé ayé yìí simple gan telling you kò ń ṣe kó fẹ́ wá bí ẹ̀sìn ṣé kò yẹn sìn no ṣé pé gbogbo kìnìyẹn sí o gbé tension yẹn kúrò lára ẹ̀ o gbé kúrò lára ẹ̀ nǹkan fẹ́ bínú rẹ̀ mi ìfẹ́ ọmọ kankan ní weekend yìí o wàá gbé kúrò lára ẹ̀ wàá gbé tension yẹn kúrò lára ẹ̀ because ó ti ronú pé ó fẹ́ ṣe nǹkan báyìí ní weekend ó ti rò iná tó fi lè fi sábẹ́ bínú báyìí pé òun ò gbọ́ ọmọ kankan ní weekend o ó ti mú ó ti yẹn sí ó ti mú so bó ṣe máa gbé kúrò pé ó ṣe àṣọ lóko ẹ̀ mọ́ òní sọ yẹn ṣé kò yẹn sí kí ọkùnrin kó fi ẹ́ sílẹ̀ ó ṣe máa jealous àwọn obìnrin la máa ń tètè move on tí ọkùnrin bá fi ẹ́ sílẹ̀ ó ṣe máa jealous àwa obìnrin la máa move on ọkùnrin tó ti fi ẹ́ sílẹ̀ tẹ́ ẹ ti jọ bímọ fúnra yín tó bá bọ́ ṣọlẹ̀ ó máa fẹ́ kókó bọ̀ ó máa fẹ́ bá ẹ̀sìn kọ́lọ́run dáríjì mi ó máa fẹ́ bá ẹ̀sìn ìfẹ́ sọ̀sọ̀kúsọ̀ á fẹ́ bẹ́ ẹ̀sìn ṣùgbọ́n tóun bá bọ́ rálẹ̀ ò ní wo bẹ̀ because ẹlòmíì ti gba ọkùnrin òun sì máa fẹ́ máa fọwọ́ pa ẹ́ lára nítorí ẹ̀dẹ̀ ṣe gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ jà tó máa ń ṣe bẹ́ẹ̀ dé báyìí máa lọ sí WhatsApp ẹ̀ máa ṣàdúrà fún àní báwo ló ṣe mọ̀ pé mo ti ń dúró dé mo ti ń pè mo ti mọ̀ pé wọ́n á send message sí mi ṣáà ni ìwọ ni máa kọ́kọ́ receive message má jẹ́ pàwọ́ tán ẹ̀ o ṣe gan mo like ẹ o ti step up gan nínú àdúrà ẹ o ti step up gan mo like ẹ gan àní tí mi bá ṣàdúrà fún bàbá ọmọ mi ta ni máa tún máa ṣàdúrà fún yẹn ṣàdúrà fún ẹ kí ọdún ayọ̀ kó wà nínú ọdún ayọ̀ títí ní káyọ̀ jẹ́ tiẹ̀ gbé kówó máa pọ̀ sí kọ́mọ mi lè ní gbogbo property rẹpẹtẹ ọmọ rẹ mi ni ayé sọ ọmọ ẹnìkan ní máa kó gbogbo àdúrà tí mo ṣe yìí náà ni gbogbo property tó bá ti ní ọmọ mi ló ní ṣé kò yẹ sí just be nice doesn't cost you nothing does not cost you nothing ẹni tó bá wà bẹ́ẹ̀ jẹ́ kó understand ó yẹ kẹ́ni yẹn ti understand pé this is you do you understand not because mo ní ọkọ mi máa yé ti bàbá ọlọ́run má jẹ jésù ò ní jẹ ọlọ́run it's not me omi ò mọ tiẹ̀ o ó ti yẹ ń sìn o èmi ò mọ tiẹ̀ o ṣé kò yẹ ń sìn I don't know about you but for me we are friends ọ̀rẹ́ ni wá a kàn kì í sí wa nídìí ni ó ti yẹ ń sìn that's it we are close which is fine ó ti yẹ ń sìn so guys mo fi sílẹ̀ o. God is good, He has done me well. Oh my soul, rise up and praise the Lord. Guys, oúnjẹ yìí ti dé o, gbogbo nǹkan yìí ti dé. Kò sí nǹkan tí ẹ fẹ́ tí a ní. God is good. We ended this year with praise and thanksgiving in my heart, but I'm not going to say it. I just want to say thank you, Jesus. Thank you, Jesus. Omnipotent God, omniscient God. You alone is worthy of our praise, Daddy. There's no one like you, Jesus. I worship you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Jesus. Guys, èmi mo jẹ bàbá lọ́pẹ́ o, mo jẹ lọ́pẹ́ mo jẹ bàbá lọ́pẹ́ o. Nígbà tí mo rí iṣẹ́ ìyanu bàbá láyé mi, mo rí wípé mo jẹ́ Jésù mi lọ́pẹ́ rẹpẹtẹ. Kí là ń dúró dè sí? Kúlíkúlí yín, òun là ń dúró dè. À ń dúró dè kúlíkúlí. Ṣé kò yé yín sí? Kúlíkúlí là ń dúró dè. Àti àwọn nǹkan tá fẹ́ fún àwọn customer wa ní Christmas. À ń dúró dè àwọn yẹn. Any other thing? No. Ó tún di next year ká tó gbé container wa. After container wa tó ti dé ní last week. Ó ti di next year lágọ̀ Ọlọ́run. Ṣé kò yé yín sí? So guys, ayọ̀. I'm a few hours next year yẹn o lórúkọ Jésù ìdùnnú ni because God have done a great thing in my life and God is good, it is well. So guys, ẹ má gbàgbé bí mo ṣe sọ òtútù wà bí o but tí mo gbọ́ gbogbo jákẹ́tì ẹ má gbàgbé bí mo ṣe sọ this is Ginger. Ẹ má hesitate láti contact wa lórí 079 57 11 62 32 and a trial will not only convince you but you'll be more customer to me guys. Ẹ má hesitate láti pè mí ẹ pè mí o bí ẹ fẹ́ ra ginger ẹ má hesitate láti contact mi o ẹ pè mí fún gbogbo ginger yìí tẹ́ bá fẹ́ ra ẹ má hesitate láti contact mi ẹ pè mí a ní ginger ṣó ti yé yín sí so ginger is available £23 ni a ṣe ń ṣé kò yé yín sí £23 ni ginger ṣó ti yé yín sí ẹ má hesitate láti contact wa ẹ pè wá lórí 079 57 11 62 32 and a trial will not only convince you but you will be more customer to us ṣé kò yé yín sí guys mo fi sílẹ̀ o ó dàbọ̀ o.
ẹ mà rí dáàdì. Hello daddy, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ mi tí rí yín. Ye, ṣé mo 1600 tẹ́ fún mi yẹn. Tẹ́ kó fún mi yẹn. 1600 àti 20 pound. Ó wà lórí ẹ̀ àbí báwo mi ṣe máa sọ ná. Báwo mi ṣe máa sọ Yorùbá yẹn. After tí mo ka 1600 tán, mo ṣẹ̀ṣẹ̀ tó wá rí 20 pound lé lórí. Ó wá jẹ́ 10 pound méjì. Ó ti yé yín sìn. Okay, all right then. Okay. Ṣé ó lé lé lórí ni àbó dín lé lórí ní ìmọ̀ Yorùbá yẹn? Ó lé nìyẹn, yes. Yes, so tí bá ti rí máa fún yín. All right. Okay. Bẹ́ẹ̀ ṣe mistake ni. All right, bye. So guys, ẹ má hesitate láti contact wa. Ẹ pè wá lórí 079 57 11 62 32 and a trial will not only convince you but you'll be more customer. Ẹ má gbàgbé nípa àwọn pọ̀mọ́ Ìjẹ̀bú tó skyrocket, pọ̀mọ́ Ìjẹ̀bú tó ta lẹ́nu, pọ̀mọ́ Ìjẹ̀bú tó gbáski tó yẹ pé tẹ́ bá ti ṣe sínú ọbẹ̀ ó máa mú ta dáadáa. Pọ̀mọ́ Ìjẹ̀bú àwa la ní, ṣé kò yé yín? Ńlá ńlá ni. Ó tóbi tẹ́ bá ti oh my god. Mo ń gbádùn pọ̀mọ́ Ìjẹ̀bú yẹn ṣùgbọ́n mi ò lè fọ́. Àti fọpọ̀ mọ́ Ìjẹ̀bú tí bá ti fọpọ̀ mọ́ Ìjẹ̀bú bí 20 máa wá dúró in the next 2 months. In the next 2 months máa tún wá kókò mọ́ mi because ọ̀rẹ́ mi tó máa ń bá mi fọ̀ ń gbà yẹn ó ti kókò Willish ó ti yẹ àwa tí màá kó ní 100 pound á lọ fọ̀ òun náà mú títí ẹ̀ á dẹ̀ mú ìtókò wá bá mi a máa ń jẹ edit tí wá sí ilé mi báyìí ìgbà mi bàbá kọ́ dédé ṣe pọ̀ mọ́ Ìjẹ̀bú aláta a máa dín láta báyìí ni ṣùgbọ́n nísìnyí ìtò bẹ́ẹ̀ mọ̀ mi ìtò bẹ́ẹ̀ because kò sí ní Willish mọ̀ kò gbé Willish mọ̀ àwa kókò mọ́ Ìjẹ̀bú because òun náà máa mú 40 á kó 60 wá fún mi tó ti yẹ yín tó bá ti fọ̀ á kó 40 bẹ́ẹ̀ á mú 60 wá fún mi tó bá ti fọ̀ ó máa fọ̀ tó máa fine tó máa dán ó máa fọ̀ tó máa fine tó máa dán gbà tí ó dẹ̀ sí mọ́ ó ti yẹ yín sí ọ̀rẹ́ mi yẹn èèyàn ni mo gbé fún ẹ àwọn yẹn fọpọ̀ mọ́ jọ ẹjọ́ dá mi ilé ọdún mélòó ni máa fi fọpọ̀ mọ́ 100 pound tán ọdún mọ́ mo máa kú síbẹ̀ yìí ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ mọ́ 10 ni máa ń fọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ mọ́ tí bá ti fọpọ̀ mọ́ 10 mo ti wà okay ṣùgbọ́n nísìn tí bá fọpọ̀ mọ́ 15 mo á rí pé mo tún lè fọ 5 mo sọ mo wá kúkú mú pọ̀ mọ́ 20 pound tí bá dẹ̀ ti fọpọ̀ mọ́ 20 pound yẹn tó lè take mi ní 1 hour láti fọpọ̀ mọ́ 20 nìkan 20 pieces pọ̀ mọ́ ó lè take mi ní 1 hour ó lè take mi ní 1 hour tí bá ti wá fọpọ̀ mọ́ 20 yẹn tán ṣé kò yẹ yín sí tá bá fẹ́ ṣe oúnjẹ ó lè jẹ́ ẹyọkan ni màá mú ẹyọkan jojo báyìí tá bá fẹ́ ṣe ọbẹ̀ màá mú ẹyọkan màá wá gé sí mẹ́rin ó ti wọ̀ ókè nítorí àti fọpọ̀ mọ́ ó ti wà ókè ẹyọ tàdéjọ́ gbé kékeré ọmọ Ìjẹ̀bú ni ó ń láìkí pọ̀mọ́ bí wọ́n ní báwo ló ṣe ń ṣe báyìí náà ó tiẹ̀ lè mú bí mẹ́rin sínú ọbẹ̀ màá ní mẹ́rin kẹ̀ mẹ́rin náà lọ tá ló máa fọ́ ẹyọkan ni ọmọ gé sí mẹ́rin náà nìyẹn náà ó máa dé ẹyọkan yìí sí gé sí mẹ́rin sí ṣé wọ́n pé mi lónìí kan ló yẹ kí n jẹ mẹ́rin èèyàn máa dé ó ti pọ̀jù fún ẹ̀ ó ti pọ̀jù ẹyọkan ṣoṣo bẹ́ẹ̀ bá wá gé sí mẹ́rin mi lè fọ́ o inú wọn máa bí mi ni so guys mo fi sílẹ̀ guys torí mo fẹ́ ka pọ̀mọ́ tó tí mo lè ṣe náà ni kí n ka pọ̀mọ́ kọ́ àti fọ́ pọ̀mọ́ ní lè ṣe mo fẹ́ ka pọ̀mọ́ tá fẹ́ lọ post so inú òjò la wà ní ìjẹta Jesus gbogbo mi báyìí ọmọ òjò pa ni inú òjò la wà níjọ́ Monday oh Jesus but it is well ọrọ̀ ajé la ṣe inú òjò yẹn náà mo ti lọ post mo ṣáà jẹ́ kí òjò yẹn pa mí dáadáa nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní umbrella ń bì báyìí mo ní umbrella lé tó ti yẹ yín sí so tí bá wá mú umbrella ilé wa tí bá gbàgbé tilé sílé mi ì ní fẹ́ mú ti bì báyìí so òjò yẹn máa kúkú pa mí nìyẹn tó bá ti mú mi mú umbrella ilé tí bá mú umbrella tó máa bì báyìí lọ sílé tójò bá ń rọ̀ ń bì báyìí ìjọ́ tí mi bá mú umbrella dání wá tójò bá ń rọ̀ ń bì báyìí báwo mi ṣe fẹ́ rí umbrella lọ nítorí ẹ̀ máa ń fi umbrella yẹn lẹ̀ sí bì báyìí so umbrella wá jẹ́ méjì sí bì báyìí no tójò bá dẹ̀ rọ̀ mo máa gbàgbé sínú mọ́tò tí bá mú umbrella dání tójò máa rọ̀ sí kí wọ́n mú umbrella dání umbrella yẹn ò ní tẹ̀lé mi délé that was the reason why tí mo bá mú umbrella wá tójò bá dá mo lè mú lọ padà torí tí bá fi lè mú wọ mọ́tò mo máa gbàgbé síbẹ̀ mi dẹ̀ like ẹ̀ láti gbàgbé síbẹ̀ so guys mi ò fi sílẹ̀ shall be well with you guys our Christmas ọmọ ẹ jẹ́ àjẹ́ ń dákẹ́ náà torí pé ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ọlọ́run ìpọ̀mọ́ tí mo bá fẹ́ ká pọ̀ gan àti ìpọ̀mọ́ tó máa gbé lọ́la ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ẹ wá wàdùn bíbá sí ní pọ̀mọ́ tó ṣe gà báyìí ó ti wálé gan ọlọ́run tí a kò lè dá dúró mo gbé yín ga o ọlọ́run ẹ má gbàgbé nípa gàrí ìjẹ̀bú wa o ṣé ti yé yín sí ẹ má hesitate láti contact wa
láti rà àti èlùbọ́ iṣu tá ṣẹ̀ṣẹ̀ já èlùbọ́ mi ti dé èlùbọ́ iṣu agbódò ó ti wọ́n burúkú ti wọ́n burúkú èlùbọ́ iṣu agbódò ẹ má hesitate láti contact wa ẹ pè wá ṣó ti yẹ yín pánlá ọsàn náà wà o pánlá ọsàn ti wọ́n o but I remain like that ó ti yẹ yín sìn no pánlá ọsàn ti wọ́n gan pánlá cord kò tiẹ̀ ṣe faraba kò tiẹ̀ ṣe dojúkọ bí a Christmas yìí dẹ̀ ní gbogbo ẹ̀ no ó wọ́n bí ní gbogbo September yẹn ó dẹ̀ ṣì wá òkè o ní gbogbo September yẹn ó ṣì wá òkè the way bó ṣe wọ́n tẹ́ bá ti wá rí panla kẹ́ tó lè rí panla ńlá báyìí ẹ gbàgbé òṣì ẹni tó supply yẹn ó gbọ́dọ̀ ti jẹ́ customer tipẹ́tipẹ́ wíníwíní ló wà ń tàn sí wíníwíní but thank God pé mo ń lọ káàkiri tó bá wọn ibẹ̀ náà ni màá jókòó sí tó bá ti wá wálẹ̀ náà màá tún jókòó síbẹ̀ náà ni mo ń lọ kiri torí mo like panla tó fine panla tó fresh mo like panla tí ò kì í dọ̀tí. ẹ wò bá tí mo mean mo like panla tí ò kì í dọ̀tí ẹ ti rí ẹ pé kò dọ̀tí yes mo like panla tí ò kì í dọ̀tí ẹ ti rí ẹ ti bóyá fine ìgbà tí mo ṣe like panla mi nìyẹn panla mi máa ń fine mo like panla tí ò kì í dúdú because tèmi náà bá sè mo máa yọ gbogbo skin ẹ̀ ni but tí panla ò bá ti dọ̀tí kò ní fún ẹ ní too much stress panla tó máa ń dọ̀tí mo máa ń cheap èmi ò dé like láti ta God I give you all the glory I give you all the honor I give you all the adoration praise over Anna and over Mayowa. They are both doing great. Ó ṣe dáadáa nínú exam gan. Tí exam ẹ bá jẹ́ 85 ni. Tí exam ẹ bá jẹ́ 19. Tí exam ẹ bá jẹ́ 100 ni. Anna is a very good girl. Very good girl. Very good. I'm so proud of her. I'm so proud of her. Alẹ́ àná mo bi lọ́wọ́ pé mo fẹ́ ṣe early Christmas gift fún ẹ. Ó ní mommy what do you want to give to me? Ó ní what do you want? Ó ní I want cash. Ó ní wo àti cash ẹjọ́ ọmọ ayé ni. Ó ní mommy how much do you want to give me? Ó ní how much do you want? Ó ní if I talk now you say I love money. Ó ní just talk. Ó ní okay maybe between 200 and 500. It's fine. Ó ní okay I will send you something. I will promise you but I will send you something. Ó ṣe dáadáa. Wọ́n á kọ́ bó ṣe máa ń ṣe ẹ̀fọ́ rírò ni mo kọ́. Mi ì fi gbogbo shredded panla nìkan ni mo fi sí fún torí pé ilé máa jẹ́ stress fún. Panla ilé mo máa ṣẹ̀ṣẹ̀ bọ́ ni ó ti yẹ yín sìn ṣe mọ̀ pé kò tí ì mọ̀ ń pa ilé ó kàn máa ń jẹ ni kò mọ̀ ń pa ẹ̀ so ẹ̀rọ pé kò gbé pẹ̀lú mi but ó try gan a wá sí ẹ̀fọ́ rírò níjọ́ sátidé a sí ẹ̀fọ́ rírò mo ròyàn sí ó ti yẹ yín because mo ní kinní tó máa fi ròyàn yìí mo ròyàn sí ó ní òun láì kí ẹ ṣé òun ní sọ pé má ṣe because ó má lọ ṣe ẹ léṣe lọ́wọ́ má ṣe àròyàn sí àjẹ òun láì kí ẹ gan ó láìkí ẹ gan ó ní ìgbà tí mo ní kó gé ẹ̀fọ́ yẹn wá mu dání bá mi ọbẹ̀ máa gé ẹ lọ́wọ́ ó ní mu dání bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ ṣe kíní bí ẹ máa rún kan ìwọ ló máa tọ́ ìwọ ló máa gé ó ní ṣé a lè ra mi ní òkè má bẹ́ẹ̀ wá kíní tó máa ń gé ẹ̀fọ́ ẹjọ́ kí ló wúkọ máṣíìnì tó máa ń gé ẹ̀fọ́ because èmi láìkí láti fọwọ́ gé mi ò láìkí máṣíìnì mọ́ máṣíìnì yẹn máa ń gé kúnkùnkùn mi láìkẹ́ ó máa ń gé kúnná mi láìkí máṣíìnì yẹn èmi láìkí láti fọwọ́ gé ẹ̀fọ́ mi màá sì kọ́ ní ọwọ́ yẹn but òun fẹ́ máa mú dání báyìí kó máa lọ gé ọwọ́ rẹ̀ ó wẹ́ ní mommy it's so easy o so you don't need tomatoes mi ní you don't need tomatoes so you see the reason why I say you should come home ọjọ́ yẹn náà ló padà sí school báyìí ṣe ẹ̀fọ́ yẹn tán báyìí ó dẹ̀ tún padà sí school padà ó dẹ̀ gbé ẹ̀fọ́ ẹ̀ ike mẹ́rin péré ni mo ṣe ẹ̀fọ́ yẹn sí ó ti jẹ ike kan ó ti kù mẹ́ta ó gbé gbogbo ẹ̀ ní ike márùn ó gbé ní ó ní mommy is mine mo ní yes I know it's yours. Only this is just ẹ̀fọ́ rírò. That's why I told them I went to a restaurant with my friend. I can't eat there. Mo dẹ̀ ti bá ṣe mo bá ṣe kí ló wúkọ kíní níjọ́ Friday tó ń mọ̀ pé wọ́n jọ Saturday mo ti bá ṣe ẹja omi ọbẹ̀ ẹja tó lè fi jẹ ẹ̀bà nìkan náà lè jẹ ó lè jẹ àmàlà mo bá ṣe omi ọbẹ̀ ẹja tó lè fi jẹ ọbẹ̀ ẹja nìkan ó ní ìdẹ̀ mo dẹ̀ bá ṣe ọbẹ̀ turkey tó bá jẹ ọbẹ̀ turkey mi oh shit iṣu ọmọ tó bá fẹ́ jẹ iṣu tó bá fi ọbẹ̀ turkey mi jẹ kò sí omi ẹkùn bẹ́ẹ̀ ọbẹ̀ tó dín wàá fi jẹ iṣu wàá dẹ̀ fi jẹ rice ọmọ tí yóò fi ọbẹ̀ kínkínní sórí rice tí wàá dẹ̀ máa jẹ lọ oh shit ebi yẹn máa tún wàá máa jẹun lónìí wàá máa jẹun lónìí mo bá ṣe turkey yẹn mo bá ṣe turkey torí mi ò like máa gé turkey mi ò gé turkey mi mo bá ṣe turkey 8 so ó máa jẹ abọ́ 4 so mo bá ṣe ẹja 4 náà ni mo mú jáde mo wá gé sí 4 torí mi like orí ẹja mo máa ń sọ orí ẹja mi ní time láti wàhálà orí ẹja yẹn tí ó jẹ́ pé ibẹ̀ lọ kó gbogbo ìpá yẹn sí ìpá orí ẹja yẹn ibẹ̀ lọ kó gbogbo ẹ̀ sí so that ó máa take time láti há ẹja is something tó yẹ pé mo like láti ṣe
láti máa sè ẹja tó máa rà mo like láti ṣe ó ti yẹyin sìn bọ orí yẹn ẹ bá mi gé sọnù mi ìfẹ́ orí yẹn mi ìfẹ́ ẹ bá mi gé sọnù ó like ẹ gan nígbà tó dé school báyìí tó kọ́kọ́ jẹyàn tán lé nígbà tó dé school ó ní mọ́mí I'm in school now ìgbà tó débẹ̀ àárọ̀ ọjọ́ kejì mọ́mí I want to eat the now ọjọ́ kejì ìgbà tó dé láti school ó ní mọ́mí I want to eat the I've taken the kí ló wúpẹ́ turkey I've taken it out and when I come back from school I will eat it with rice I will eat it with rice it's going to be nice I'm not going to finish it in I come back home ọbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó gbé lọ sí school yìí ó ní òun lòun máa jẹ títí tí àwọn máa fi gbọ́rọ̀ dé òun máa jẹ díẹ̀ tó o bá wà lọ sí restaurant sí òun wà láìkí oúnjẹ wọn tó o bá rọ oúnjẹ jẹ ń ṣe òun lè jẹ pé ọbẹ̀ mi òun ti master pé jẹ́ táwọn lọ jàbùlà òun sọ pé òun ò fẹ́ kọ́ fún òun ní meat pie my mommy does it better my mommy does it better ìgbà tó wọ́n sọ nìyẹn it is well guys let me be going jai àwọn púpù even àsìkò tútù báyìí àwọn aṣọ tẹ́lẹ̀ lò lọ sí party fi rock party 2 days kí ni yẹn jàre ó wà available mo ní àwọn fine materials well with you guys tó jẹ́ pé tẹ́ bá wọ ṣòkòtò yìí tẹ́ wọ polo yìí tẹ́ wọ gbogbo ẹ̀ sísàlẹ̀ tán ẹ ń wọlé lórí ẹ ń wọ party lọ nìyẹn tó gbà sí tó wú yes àwọn fine design ó wà bákan náà àwọn fìlà lọ́lọ́kọ̀ òjọ̀kan turbans cap autogele mo ní wọn lóríṣiríṣi any colour any design tẹ́ bá ti fẹ́ ẹ pè mí mo láwọn tó jẹ́ wípé net ni wọ́n fi ṣe mo dẹ̀ láwọn tó fi aṣọ tó tíìkì ṣe mo dẹ̀ ní tó fi damask ṣe èyí tẹ́ fẹ́ ni bá fẹ́ ni mo ní tí wọ́n fi materials tí wọ́n fi ṣe ní autogele I have it and I also have it in different colours I have 6 colours ẹ̀ ní mo ní materials òun ló fi ṣe autogele yìí materials ni kì í ṣe damask kì í ṣe àwọn gèlè party tó máa ń wé yẹn materials òun ló fi ṣe I have it in 6 colours and it's very beautiful òun nìyí mo bọ̀ ẹ jẹ́ sáré fi wọ̀nyí ẹ má tí ì lọ o ẹ wá bá mi rajà o ẹ jẹ́ kí n wọ̀ sí orí adé ìṣẹ́wà kẹ́yìn. ó fine dáadáa materials ni wọ́n fi ṣe lè materials ni orí àwọn kìíní kò lè dàbí kéèyàn wé sí orí èèyàn gangan làwọn kìíní ti máa ń fà ṣé mi ò ní dé sórí mi báyìí tó yọ bọ̀nàbọ̀nà lórí bèbí orí àwọn èèyàn gangan ló máa ti ń fà kì í ṣe orí àwọn ike yìí ohun tó bá mú yín tẹ rí lórí ike tó fà ẹ bìlífù pé tẹ bá wá wé sí orí èèyàn gangan yes ó máa fà jù báyìí lọ òun ni ẹ wò materials ni autogele tẹ́ wò yìí materials ni mo wá ní 6 colour ni mo ní fún gèlè tẹ́ wò yìí so mo ní wọn ní oríṣiríṣi autogele ló kún bíbà ó dẹ̀ tún wà níta náà tí mo tún kó wọn sí rẹpẹtẹ lóríṣiríṣi colour nínú pack ó wà ń bẹ̀ so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K tẹ́ bá ti wà rí èyí tẹ́ fẹ́ àwọn another design tún lè lè lọ design pọ̀ mi ní parọ́ fún ẹ̀yìn ìyá mi ó pọ̀ èmi gan mọye design tí mo ní mi ò mọ̀ mo kàn ṣàmọ̀ wípé mo ní wọn ní oríṣiríṣi ni so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí tó bá dẹ̀ jẹ́ pé àwọn kaftan gown náà lẹ bá fẹ́ tó fine tẹ́ lè fi lo something like this either lọ sí party lọ sí anywhere bó ṣe wà yìí sí mo wọ leggings sísàlẹ̀ mo wọ 3/4 leggings mo wọ sísàlẹ̀ bó ṣe wà yìí tó bá dẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ pé ẹ lè dira òtútù sí ìsàlẹ̀ ni tẹ́ máa dira because a ti wà lásìkò òtútù báyìí torí ẹ̀gbọ́n mi ìfẹ́ kó aṣọ wọlé mọ́ for now mo ti kó ọjà ọdún wọlé àdẹ̀ tún lè sọ ṣá mo tún sì lè gbọ́jà aṣọ wọlé so a ṣì wà lásìkò òtútù báyìí so èyí tẹ́ bá fẹ́ àwọn tẹ́ lè lò lẹ́yìn tẹ́ bá dira òtútù yìí tán tẹ́ máa wá wọlé lórí tẹ́ máa rock party ó wà available bákan náà gbogbo èyí tẹ́ bá fẹ́ ra ẹja gbígbẹ èdè ńláńlá àtàwọn èdè wẹ́wẹ́ ó wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra gàrí ó wà available gàrí yellow ó wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra rice ọ̀fadà ó wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọ̀gbọ̀nọ̀ African store wà ní lẹ́gbẹ̀ẹ́ bíbá yìí mo sọ fún yín pé mo ní àwọn store yẹn ó pọ̀ gan sínú bíbá yìí
and each one ló ní ọjà tí mo fi ń tò. Irú bíbá isi tí mo wà sí spiritual store mi lélẹ̀ pẹ̀lú àwọn ọjà extra aṣọ. Àwọn ni mo tò sí bíbá. Look at it. Ṣé ti rí wọn bó ṣe lọ? Ẹ ti rí bó ṣe lọ rẹ́rẹ́rẹ́. Kámẹ́rà ò gbé tán yé. Ẹ má bínú, fóònù yẹn ti yọ. Ńbọ̀. Ẹ jẹ́ ẹ ráìdì fóònù mi padà. So gbogbo ọjà mi ló ní ibi tí mo tò oníkálukú tiẹ̀ sí. So ibi báyìí sì spiritual products, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ arọ́bí, ọṣẹ àánú, curse breaker. Gbogbo ẹ̀yin tẹ́ ní challenges, ẹ jẹ́ ká jọ kó tọ̀ Ọlọ́run lọ, òun ló lè ṣe. Ọlọ́run ló lè ṣe, òun ló lè sọ̀rọ̀ èèyàn di ayọ̀, òun ló lè sọ ẹ̀gàn ẹ̀dá di ògo, òun ló lè mú arọ lárọdá, òun ló lè wo aláìsàn sàn. Àìlówó lọ́wọ́ àìsàn ni, òun lálàkàlà àìsàn ni, nítorí Bíbélì jẹ́ kó yé wa wípé gbogbo àlàkọjá tí a bá ti rí ká máa pè ní àìsàn ibà. Ẹ wo títóbi onímájẹ̀mú ọba àwọn ọba. Ó fi gbogbo ìṣòro, gbogbo àìsàn, ó fi wé ibà. Ó wá ní ká pàṣẹ fún ibà yẹn, ká fi wé ẹ̀mí àjòjì, ká pàṣẹ fún kó jáde níbi kọ̀lọ̀fín tó bá wà. Kristi dùn, ó sì pé ó dùn sí. So gbogbo ẹ̀yin tẹ́ bá need anything for spiritual items, ẹ pè Lady K Ìfẹ́olúwa show. Ẹ jẹ́ ká jọ fi tọ̀ Ọlọ́run tọ̀. A sì jọ rí títóbi ìyanu Ọlọ́run. A jọ ní testimony ayọ̀. Tẹ́ bá ti ní testimony ayọ̀, èmi náà ni mo ní testimony ayọ̀ yẹn. Nítorí pé kí ni? Ẹ máa mọ̀ wípé èmi lọ́lọ́run lò. Àti ọwọ́ mi, èmi lọ́lọ́run ṣe kí ni? Ló fi iṣẹ́ yẹn rán tẹ́ fi lò. Tí òkè ìṣòro yẹn fi dìpẹ̀tẹ́lẹ̀. Lórúkọ Jésù àdúrà gbogbo wá sígbà. Gbogbo ẹ̀yin tẹ́ ti ra spiritual items lọ́wọ́ mi. Ẹ túbọ̀ máa rí ìyanu Ọlọ́run sí. Torí mo mọ èèyàn tó ń fún mi ní testimony. Mo sì mọ iye àwọn tí wọ́n introduce customers sí mi. Mi ò lè kà wọ́n tán. So ẹ túbọ̀ máa rí ìyanu Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wá tí ìrà náà tẹ́ máa rà, ẹ rí ìyanu Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ send ọjà yín, ẹ rí ìyanu náà because mo ti ní other spiritual items tó pọ̀ gan. Gbogbo wa ṣe ń dọ́dọ̀ yín báyìí ní orúkọ tí bá tó mọ́ ti ẹ̀mí mímọ́, ìyanu á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé yín. Gbogbo ohun tí wọ́n torí ẹ̀ order fún iṣẹ́ ní orúkọ Jésù ó máa jẹ́ fún yín, ẹ̀rá àánú gbà. So gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àìsàn, abẹ́lẹ́ni tó ń ṣe àìsàn láti ọjọ́ pípẹ́, ẹ ṣe kí ni? Ẹ wá lo spiritual something sí. Màá dẹ̀ fi àsìkò yìí, màá fi advise àwọn èèyàn. Àṣẹ fídíò yóò ní gòjò. Ẹ jọ̀ọ́ ṣe rí tí ẹ bá ti rí any sickness, ẹ má máa sáré lọ gba abẹ́rẹ́ lọ hospital. Ẹ jọ̀ọ́, especially ẹ̀yin tẹ́ wà labroad. Ẹlòmíì tó rí bá fọ́ báyìí ó lọ gba abẹ́rẹ́ lọ hospital. Ẹlòmíì tínú bá run, ẹlòmíì tára bá ní tí kinní kan ṣe. And àwọn hospital náà kẹ̀dẹ̀ ògùn ló máa ń kọ́kọ́ fún yàn. Tẹ́ bá ti wá wípé ẹ lo ògùn yẹn lẹ́kìíní, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ tètè tọwọ́ lé bọ̀. Kó tó di pé wọ́n máa sọ fún yín pé ẹ máa ṣe x-ray, wọ́n padà detect kinní kan, wọ́n padà detect kinní kan. Ẹ tètè treatment tẹ́ bá ti lọ fún ní hospital. Àwọn àbúrò sáré gúnyàn lábẹ́rẹ́, ògùn ló máa kọ́kọ́ kọ fún yín. Wọ́n wá ti kọ ògùn yẹn fún yẹn ti lò lẹ́kìíní, ẹ̀kejì, kò ṣiṣẹ́. Ẹ tún padà lọ́wọ́ tún fún yín lánàá dáwọn kò ṣiṣẹ́. Ẹ tètè tẹsẹ̀ lé bọ̀. Ẹ má jẹ́ kó pass drip fún yín lábẹ́rẹ́ pọ́ fẹ́ flush anything lára yín. Ó léwu, a lot of people dẹ̀ mọ̀. Àwọn ọfà kan wà tó yẹ pé tẹ́ bá ti lè gba abẹ́rẹ́ sí báyìí, ọfà yẹn ti dé bus stop ẹ̀ nìyẹn. Kò ní bí lọ mọ́. Èèwọ̀ ọfà, èèwọ̀ ẹ̀, abẹ́rẹ́ ni ẹ lọ béèrè. Ṣé èèwọ̀ ni máa pè é ní àbí power ẹ̀? Tẹ́ bá ti lè gba abẹ́rẹ́ sí ọfà báyìí, ẹ ti fún ní agbára nìyẹn. Ó ti dé bus stop nìyẹn. Ó wá kù kẹ́ máa sá eré wípé kó má rí iṣẹ́ tó fẹ́ ṣe yẹn jẹ́ mọ́. But tí èèyàn ò bá ti fún ní abẹ́rẹ́, ẹ ti boost power ẹ̀. Ó lè jáde, ọfà yẹn máa jáde tẹ́ bá ti gun abẹ́rẹ́ sí. Bóyá wọ́n tàyàn lọ́fà lọ́wọ́, ó wá gbọ́ owó yìí máa ń dùn mí, ó máa ń yún mi, ó máa ń ṣe mí, ó wá sọ fún ẹ pé yẹ gba abẹ́rẹ́ antibiotics sí, ẹ má gbà o. Ọfà ni. Ẹni kọ́ fún yín ní oògùn kẹ́ lọ lò sí. Tẹ́ bá ti wá lo àwọn oògùn yẹn, mo fi ọwọ́ ṣe example ni o. It could be anything. Tí ẹ bá ti wá lo oògùn yẹn sí tẹ́ rí wípé kò ṣiṣẹ́, ẹ padà lọ sí hospital, wọ́n tún wá change medication yẹn fún yín. Ẹ tún lò kò ṣiṣẹ́.
ẹ má lóògùn òyìnbó sí mọ́, ẹ tẹsẹ̀ lébọ̀ straight. Any country tẹ́ bá wà, ẹ tètè ránṣẹ́ sí àwọn tó bá lè ṣe kíni, tó bá lè fún yín ní apowó ọfà àti arọ́bì. Ọfà ni ẹlòmíà ní owó yẹn kọ owó mi ṣá àti lọ ṣe x-ray wọ́n ní kò sí kankan ńbẹ̀, mi ò dẹ̀ gbádùn owó yẹn, ó wá ti di ohun tó ti sọ fún yín pé ó máa gbé wọ tíátà, ó máa ṣe kíní kan sí, ó máa ṣe scan, ó máa ṣe gbá, ó máa fún yín ní pain relief IV. Ẹ má gbà ọ́, ẹ tètè ṣe kíni, ẹ tètè tẹsẹ̀ lébọ̀. It's not by force kẹ́ pè mí, ẹ pè àwọn tẹ́ bá ní trust nínú wọn. Èèyàn tó bá ní gbàgbọ́ nínú Jésù ni kó pè mí, nítorí pé kí ni orúkọ Jésù tẹ́ ní gbàgbọ́ náà ni máa fi gbé iṣẹ́ lé yín lọ́wọ́. Without Christ mi ò lè dá ṣe. So ẹ tètè wá solution sí. Ẹ má máa sáré lọ fún abẹ́rẹ́. Ẹlòmíì fún ààrẹ ló tún máa lanu béèrè fún abẹ́rẹ́. Can't you give me injection? Give me pain relief injection. Ó ti kó bára ènìyàn. Pain yẹn wá ní lọ́mọ́. Wá wá di pé wá máa detect oríṣiríṣi. So ẹ̀yin tẹ́ bá ti bára yín pàdé ní position bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká wòlíì àbí pásítọ̀ àbá àfààfin yín jẹun wípé má wọrí pẹ̀lú abẹ́rẹ́ tó ti gbà yẹn, a máa pè jáde, wọn lè pè anything jáde fún yín. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Ohun tẹ́ nílò àti máa ṣe, aporo lẹ máa lò. Ọfà yẹn kò ní jáde, kò sì ní ṣiṣẹ́. Ẹ gbọ́, kò ní jáde, kò ní ṣiṣẹ́. Ẹ gbé ìgbé ayé àlàáfíà yín, tẹ́lọ́ bá lè máa lo 100 years, ẹ lo 100 years. Ẹni tó wá ń rán ọfà yẹn ní iṣẹ́ ni tí ẹ máa bá níbi tó wà. Tí ẹ bá, nítorí pé kí ni ẹ fún ní ohun tó fẹ́ débi tó máa fi ráyè ṣe iṣẹ́ yẹn. Ẹ wá lo oògùn, ẹ pa owó, ẹ pa agbára ẹ̀, á wá wà powerless. Ẹni tó wá ránṣẹ́ ní tí ẹ bá. Àwọn opponent ẹ̀, àwọn partner ẹ̀ wọ́n wá lọ face ẹni tó ránṣẹ́, because ó yẹ kó jẹ́ iṣẹ́ kó dẹ̀ ṣe kí ni kó padà síbi tó ti wá. Kò ráyè lọ́mọ ẹ ti bá tiẹ̀ jẹ́ sínú àgọ́ ara tó wọ̀ yẹn. So àwọn tó kù ẹ̀, àwọn ló máa yọ ẹni tó rán níṣẹ́ yẹn, àwọn ló máa yọ lẹ́nu. So many ways the spiritual kìíní fi ṣiṣẹ́. Ẹlòmíì wá ní wọ́n pe kíní kan jáde lára ẹ̀ lórí irọ́. Wọ́n pe kíní kan jáde lórí irọ́. O ìgbàbẹ́rẹ́ ni wọ́n rí pè jáde. Tó bá ti gbàbẹ́rẹ́ wọ́n pè jáde, á jáde pẹ̀lú àṣẹ Èdùmàrè, á jáde. Ìwọ fún ayégun á bì. Tó bá ti gbàbẹ́rẹ́ sí, tó bá jọmọ́ èyí tó máa bì ni wàá bì. Tó bá jọmọ́ èyí tó máa yà mọ́ ọ̀gbẹ̀ wàá yà. Confirm tó ṣú ọ̀gárá ni. Ṣùgbọ́n tó ti gbàbẹ́rẹ́ sí, tó bá lọ fẹ́ pè jáde, sọ wípé yọ̀kan ní irọ́ lọ́pàá. Tó bá wá ní ó yá ta, mo lè fi owó ta, wọ́n á pè kò ní jáde. Propaganda, abracadabra ló máa pè jáde ńbẹ̀. Òun ló máa pè. Ẹ gbọ́ àwọn yọ owó ẹyọ lára èèyàn, wọ́n yọ ìkódẹ, wọ́n yọ kíní kan lára ẹ̀ lórí irọ́. Nǹkan tó lọ yọ yẹn ṣì wà ńbẹ̀, abracadabra ni. So bó ṣe jẹ́ ni ẹ̀, so if you need anything spiritual items, ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ, ọṣẹ àánú, ọṣẹ àṣínà, ọṣẹ oore kíákíá, aláàánú òjijì. Ìwọ tó ń wáṣẹ́ tíṣẹ́ gẹ́tà síbi fún àwọn nǹkan tó lè lò tó máa fi rí iṣẹ́. Ìwọ tó bá jẹ́ ni tíṣẹ́ ò kì í dáwò ní ara ẹ̀. Mo ní àwọn iṣẹ́ kan tó jẹ́ wípé òun lèèyàn máa kọ́kọ́ lò kó tó lo ẹni iṣẹ́. Kò wá sí ni tó bá ti lè lò ẹni iṣẹ́ tó bá lò ó máa ṣiṣẹ́ lára ẹ̀. Ẹlòmíì ti lóṣẹ́ kò píkì lára wọn. Ṣé wá rí mo tún wá fẹ́ fi àsìkò yìí sọ fún yín? Ẹ̀yin tẹ́ máa sáré lé ọṣẹ àánú, ọṣẹ àánú ni mo fẹ́ o, ọṣẹ ìbùkún ni mo fẹ́. No, it doesn't work like that. Èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ lo cleanser kó wẹ ara ẹ̀ kó mọ́ dáadáa kí iṣẹ́ yẹn kó lè ṣe kíni, iṣẹ́ àánú yẹn kó lè ṣiṣẹ́. Àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra irú, ó wà. Ẹ̀yin tẹ́ bá ní the body cream yìí is available. Ó ti fẹ́ tán o. Ẹ̀yin tẹ́ bá ní the face cream yìí, ẹ rí pé mo ti já, wọ́n rà á dé. Ṣé rí pé mo ti já, mo ti yọ bẹ́ẹ̀, wọ́n rà á kú débi tó dé náà ni. Kò dílé. Ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn pef lóríṣiríṣi, ẹ̀yin tẹ́ bá fẹ́ blue solo pef, ṣé rí blue solo pef iṣẹ́ ni. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ilé náà, kò ló líkò òun ni ó wà available, iṣẹ́ lòun náà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ product iléeṣẹ́ TL Natural Aba, Ògùn Manpower ó ti wà available, ti diabetes ó ti wà available. Ó dà pé ti high blood pressure yẹn yọ ọkọ lòun náà ṣẹ́kù bíbá yìí sí. Òun nìyí
diabetes manpower ó ti wà available. Ẹ pè mí, àsìkò tútù la wà yẹn, má jẹ́ kí ìyàwó yín kó lọ máa bá yín gbọ́ṣẹ́ wò níta, yín dẹ̀ gbọ́ṣẹ́ ìyàwó níyàwó. Ẹ̀yin tẹ́ bá nídìí anything fún ọlà, iṣẹ́ pọ̀ bíbà lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ bá nídìí ohun tẹ́ lè lò láti fi fọ orí yín, ó wà available. Ọṣẹ ẹ̀fọ́rí àṣeyọrí ó wà available àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ pẹpẹ wà available. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ra frame ó wà available. Any country tẹ́ bá wà, tẹ́ bá fẹ́ lo aṣọ pẹpẹ, either ẹ fẹ́ ra sí church ni àbẹ́yìn fẹ́ fi ṣọpẹ́ ni, ẹ pè mí, màá bá yín send anywhere tẹ́ bá wà. Mo láwọn aṣọ pẹpẹ ńláńlá àti ti pẹpẹ kékeré àti ti pẹpẹ ńlá ó wà. Òun ló wà lókè lọ́hùn yẹn. Tó bá dẹ̀ já gbogbo ìgbàlà lẹ bá fẹ́ ó wà. Tó bá dẹ̀ já àwọn lọ́fíńdà lóríṣiríṣi, lọ́fíńdà stop evil, òun náà ṣe kíni, ó wà available. Ojú òní tí wàá mi ní wá yín tì. Ẹ ṣeun gan ni o, mo dúpẹ́ o. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí lórí aago. Ire o.